Bóyá lẹ́yìn tí ẹ mọ̀ tàbí ti gbọ́ rí nípa bíbélì kan tá à ń pè ní bíbélì búburú, èyí táwọn olóyìnbó ń pè ní the wicked bible. Nínú bíbélì búburú yìí ni ẹsẹ̀ bíbélì yìí wà, èyí tó sọ wípé ìwọ yóò ṣe panṣágà, thou shall commit adultery. Àká òótọ́ tó yanilẹ́nu tó sì farasin yóò sí láti fi tàbùkù bá ẹ̀sìn kankan o. Bí kò ṣe láti mú wa lọ sóko ìrántí, láti mú ẹ̀kọ́ jáde nínú àkọ́ ọgbọ́n àwọn ohun tó ti ṣẹlẹ̀ rí. Bóyá lẹ mọ̀ wípé ọdún 1631 ni bíbélì búburú wicked bible yìí jáde nítorí àṣìṣe lẹ́tà mẹ́ta èyí tó yẹ kó farahàn kó di odidi gbólóhùn àmọ́ tí ò farahàn láti inú ìwé Exodus orí 20 ẹsẹ̀ 14 Exodus 20:14. Bí ẹ bá yẹ bíbélì ọwọ́ yín wò, ẹ ó rí wípé ẹsẹ̀ 14 ọ̀hún sọ wípé ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, thou shall not commit adultery. Àmọ́ nítorí àṣìṣe iléeṣẹ́ kan èyí tó tẹ bíbélì náà jáde lọ́dún 1631, wọ́n ṣe àṣìṣe lẹ́tà mẹ́ta not, not, kò gbọdọ̀. Òun gan ló fà á tó fi wà lákọọ́lẹ̀ nígbà náà wípé ìwọ gbọdọ̀ ṣe panṣágà, thou shall commit adultery. Bó tiẹ̀ jẹ́ wípé gbólóhùn yìí fa yánpọnyánrin nígbà náà. Irú bíbélì wo rèé, ṣé wọ́n fẹ́ gbàbọdè ni? Lẹ́yìn tí iléeṣẹ́ òǹtẹ̀wé yìí ti tẹ̀ ẹ́ jáde tán, àmọ́ lẹ́yìn òrẹ́yìn àwọn aláṣẹ gbàwé àṣẹ lọ́wọ́ wọn láti máa tẹ̀wé jáde. Kì í ṣe wípé wọ́n mọ̀ọ́mọ̀ o, àmọ́ nítorí àṣìṣe not, kò gbọdọ̀ ṣe panṣágà èyí tí wọn ò fi sí ló sọ ọ́ di bíbélì búburú tàbí ká pé bíbélì burúkú, the wicked bible. Àwọn Greek á máa pè ní bible errata, bẹ́ẹ̀ làwọn olóyìnbó á tún máa pè ní bible errors. Àṣìṣe òkú kọgbọ́n, àmọ́ àṣìṣe tí ó sọ wá di nǹkan míì tí ò da. Elédò ò ní jẹ́ ká ṣe o. Kì í ṣerúfẹ́ àṣìṣe yìí nìkan ló wà nínú bíbélì. A ó máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèèjì bí iṣẹ́ ìwádìí bá ṣe ń tẹ̀sí ọwọ́ iwájú, bẹ́ẹ̀ la ò ní dá yín lágara. Ẹ má gbàgbé láti fi èròǹgbà ọkàn yín sábẹ́ comment, ẹ like, kẹ́ sì follow tàbí subscribe sórí péèjì yìí Creative Fun Studios. Mo wí ire àbí mo wí ire, kí lẹ wí?